Olódùmarè o, alápá ńlá tó ṣolé ayé ró, ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun, ọba tí máa ń rán yàn ṣẹ́ tí fàyà tì í o. Olódùmarè igi lẹ́yìn ọgbà tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tí wọn ò sì lè wó láéláé. tó ẹ ń bá ń gbẹ́bọ ọ̀sán gangan nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè o, onítọ̀hún ó forí ara rẹ̀ gbé ní o. tó ẹni bá ń jáṣe jẹ nítorí mi, ìgbẹ́ ṣòroro nídìí onítọ̀hún. ẹ ń bá rìnrìn àjò nítorí àdìtú ọ̀rọ̀ Olódùmarè, onítọ̀hún ó lọ ni kò ní wálé mọ́. àlọ́ lámilámi láàárín ẹnìkan èèràbọ̀ ẹ̀. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín o. ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ̀ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ wọn. tó mo dé o, mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni ẹyẹ méje èjì àṣà. mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi lónìí. gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá kóòtù òjíire, mo kí gbogbo yín pátápátá. ẹkú bélédù wá ti pé orí, ẹkú bélédù wá ti pé orí lórílẹ̀-èdè Nàìjíríà, ẹkú bélédù wá ti pé orí nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire. láṣẹ Èdùmàrè, Olódùmarè ọba wa dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. tó n ò dédé jáde o. tó wọ́n ní bí ọba nídìí obìnrin dédé jẹ́ kúmọ́lú, àfẹ̀yí tí ọba ṣanwó owó kọ. mo dé o, mo dé mo dé bí èpò fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì yìí náà ni. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ kú suffering and smiling. Olódùmarè ọba wa ṣe ìwọ́de tí wọ́n fẹ́ ṣe, ọ̀rọ̀ ẹ̀ náà lèmi náà bá wá lónìí. gbogbo èèyàn pátápátá nílé o, lóko àti lẹ́yìn odi, ẹ wá nǹkan fìdílé, ẹ gbàpò tí yín ẹ jókòó. ọ̀dẹ̀ tẹ́ tí ń gbọ́ mi yìí, ọ̀dẹ̀ yín ọ̀ní laná, ilé yín ọ̀ní dáwóró. baálé ilé yìí kọ̀mọ̀ ní kúkú òjijì, ìyálé ilé yìí ọ̀ní rọ̀rùn àrèmabọ̀ lójijì. gbogbo ọmọ gbénéṣin inú ilé yìí láṣẹ Èdùmàrè, àṣà ayé ọ̀ní gbé wọn lọ, ìrèrè ayé ọ̀ní gbé wọn lọ. tó gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá, gbogbo yín lẹ jèrè àwọn ọmọ tẹ́ bí o. ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ òkun kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín, kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ èmi náà láṣẹ Èdùmàrè. oríṣiríṣi nǹkan là ń gbọ́, oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́, oríṣiríṣi nǹkan ní í ṣẹlẹ̀. ẹ dákun ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, pírẹsidẹ́ǹtì Bọ́lá Ahmed Tinubu. bàbá o, ẹ má jẹ́ n tàn yín, ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí kò sẹ́ni tí ń bá yín jà o, ẹnìkankan ò bá yín jà. pírẹsidẹ́ǹtì ààrẹ o, àwa ti sọ fún yín pé kẹ́ mọ́ torí pẹ̀lú ẹ̀dẹ́kẹ́ ẹ̀bẹ̀dẹ̀ jẹ́. ẹ béèrè pé ẹyẹ tó wà lọ́wọ́ yín yìí ṣókù ni àbáyé. àmẹ́ni tí ń dá yín lòun wá ń sọ pé ó wà lọ́wọ́ yín, àtàyè rẹ̀ àtòkú ẹ̀ ń bẹ lọ́wọ́ yín. torí pé bí wọ́n bá sọ fún yín pé ààyè ni, ó ṣeé ṣe kẹ́ ẹ fún ọmọ kó sì kú kó dòkú. àmọ́ bí wọ́n bá sì sọ fún yín pé òkú ẹyẹ ni, ẹ sì lè láwọ́ yín kẹ́yẹ náà ó fò lọ. bàbá o, ọ kò sí yín lọ́wọ́. wọ́n sọ pé tó bá kọ wájú sí ọkọ̀ ọ̀tá, tó bá kọ̀yìn sí ọkọ̀ ọ̀tá, tó bá kò wọ nìkan kó tẹ́ra rẹ̀ pa. bàbá mọ lọ́mọ ẹni èé ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká wá lè mú lẹ́kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. bàbá o, ọ kò sí yín lọ́wọ́ o, ọ kò sí yín lọ́wọ́. kò sẹ́ni tí ń bá ààrẹ orílẹ̀-èdè jà, kò sọ́dọ̀ tí ń jáde ní social media tó sọ̀rọ̀ pé afẹ́rẹ́ bá president Bọ́lá Ahmed Tinubu jà. kò sẹ́ni tí ń bá ààrẹ jà nínú gbogbo ọ̀dọ́ tí wọ́n fẹ́ protest. nínú gbogbo protesters kò sí ẹnikẹ́ni tí ń bá ààrẹ jà o. àmọ́ tí wọ́n ń jà fún ni pé ká fòpin sí wà bàjẹ́, ká fòpin sí ebi tí ń pa àwọn èèyàn, ká fòpin sí gbogbo pé ọ̀wọ́n gógó tí ń bẹ lórílẹ̀‐èdè yìí, gbogbo wàhálà ìdààmú ìlà ìlò àìṣe security, ká fòpin sí. òun làwọn ọ̀dọ́ jáde fún. èyí tí gbogbo èèyàn sì ń sọ ni pé peaceful protest. èyí ò ní pé ìwọ́de tí wọ́n fẹ́ ṣe àlàáfíà ni wọ́n bá lọ, àlàáfíà ni wọ́n bá wá, àlàáfíà ni o. gbogbo ọ̀dọ́ fẹ́ béèrè fẹ́tọ́ wọn ni o. wọ́n kàn fẹ́ béèrè ni, kì í ṣe pé wọ́n fẹ́ jà, kì í ṣe pé wọ́n ní kí wọ́n kó bọn kí wọ́n kàdá. wọn ò bá sójà jà, wọn ò sì bá gbófinró jà, wọn ò bẹ́nikẹ́ni jà o.
peaceful protest ni wọ́n pè é. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń jáde tẹ́ ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ó kù yín ó kù Olódùmarè. Wọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá yìí mo máa ń pọ́n yín lé dáadáa o. Bàbá Àkàndá Awíkonko á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Wọ́n ní bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ yóò ṣe. Bàbá o, orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn wà, ìbílẹ̀ Yorùbá lẹ wà. Bàbá ń bọ́ ọmọ Yorùbá ni yín, àtàpá kìíní yín àtàpá kejì ń bọ́ ọmọ Yorùbá ńlẹ̀ jẹ́. Bàbá kí ló dé tẹ́ máa ń ṣe ojú méjì bí ọ̀bẹ nígbà míì? Kò lè yà mí lẹ́nu bàbá Àkàndá Awíkonko. Bàbá nígbà tí wọ́n ó dìbò ńgbà náà lọ́hùn, ṣe é rántí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tẹ́ ti kọ́kọ́ ṣe lọ́dọ̀ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá nígbà tí wọ́n gbé yín gbà náà tí wọ́n gbé yín lọ sí state CID office lóṣogbo, èmi gan wà nínú àwọn tó rìnrìn ẹ̀ ńgbà náà lọ́hùn. Bàbá o, ẹ mọ ipa àti tú tí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n pín nígbà náà lọ́hùn kó tó di pé ẹ jáde bàbá. Ilẹ̀ dídà ní pọ̀ rẹ́ bàbá. Bàbá ẹ má jẹ́ ń tàn yín. Kí ló dé? Àgbàlagbà ni yín, ẹ ti dàgbà bàbá, ẹ sì ti lọ́mọ tó tójú bọ́ bàbá. Kí ló dé? Ẹ̀yin náà wọ́n ti pín kàn yín. Wọ́n ti pín owó tí wọ́n ń pín kiri, wọ́n ti pín kàn yín bàbá. Tí wọ́n bá tiẹ̀ wá pín kàn yín bàbá o, ká tó lè sọ̀rọ̀ ó yẹ ká mọ bẹ̀rù Olódùmarè tó dá kó wá sílé ayé. Mo wo fọ́nrán yín fídíò yín kan láìpẹ́ láì jìnnà yìí. Mo rí pé ń sọ̀rọ̀ pé àwọn tó fẹ́ jáde wọ́n kó oògùn wọ́n má wọn kan ẹ wá ń ṣe yẹ̀yẹ́. Bàbá o, ẹ jẹ́ n sọ fún yín nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, ara àwọn nǹkan tí wọ́n fi dá wa mọ̀ nù. Àwọn nǹkan táwọn baba ńlá baba wa ń lò ńgbà náà lọ́hùn-ún. Ẹ̀yin lè rò pé nǹkan náà ti parẹ́ ni, kò tí ì parẹ́ o. ń sì ń bẹ ńlẹ̀ dáadáa, ń bẹ bìbà. Wọn ò tí ì ṣetán tí wọn ó lò ní. Wọn ò bájọba bínú, wọn ò bẹ́nikẹ́ni bínú. Bí wọ́n bá bínú nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ bájọba jà, wọ́n ò bájọba jà. Ṣùgbọ́n kò sẹ́ni tí ń bájọba jà. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀yin sọ pé ò sóògùn mọ́, ẹni ò sí nǹkan kan mọ́. Bàbá ẹ lọ rèé tú dànù. Owó tẹ́ ẹ ti gbà ló jẹ́ ẹ máa sọ̀rọ̀ báwọn. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ní sọ̀n tẹ́ ẹ sọ̀n bàbá Àkàndá Awíkonko. Kí ló dé tó bẹ́ẹ̀? Ẹ dákun bàbá fẹ́ lọ sí peaceful protest. Bí wọ́n bá dira dání kò sí nǹkan tó pọ̀ jù ńbẹ̀, torí wọn ò mọ tó lè ṣẹlẹ̀. Àwọn tí wọ́n lọ fún EndSARS nígbà náà lọ́hùn, ṣe bí peaceful protest ni wọ́n lọ. Ẹ wò bí àwọn sójà ṣe wọlé sí wọn láàrin, tí wọ́n sì yìn straight bullet sáàrin wọn, wọ́n sì pa wọ́n lọ bí ilẹ̀ bí ẹní. Ẹ dákun àwọn ọmọ ọlọ́mọ tó ti kú ńkọ́? Ẹ dákun kí ni kó jẹ́ èrè àwọn òbí wọn? Ṣe bí peaceful protest nígbà náà. Ẹ wò wọ́n pa wọ́n tán. Tó bá jẹ́ pé ààrẹ ni tó ti dira dání tó ti múra, ó ṣe ṣe kíru ẹni bẹ́ẹ̀ ọmọ kú. Ẹ̀yin wá ń sọ pé nìkan yìí bájọba jà. Ẹ má jẹ́ ń tàn yín, kò dójú ẹ̀ ni wọn ò bájọba jà o. Kí ló dé tó jẹ́ pé àwọn kan ń dìtẹ̀ gbàjọba wọ́n sì ń gbà? Wọ́n máa ń bájọba jà o. Àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwa ò bájọba jà. Kò sẹ́ni tí ó bájọba jà. Bàbá ń tẹ́ ẹ gbà ló jẹ́ kó ẹ máa sọ pé wọ́n ń bájọba jà. Kò sẹ́ni tí ń bájọba jà. Bí wọ́n bá ṣe ká nǹkan kan mọ́yàn kan lápò, bẹ́ẹ̀ bá ti ṣèbọn, ẹ má jẹ́ ń tàn yín, kò sí nǹkan tó burú ńbẹ̀. Bọ́ bá wúyàn kó di tírà kó di sápò. Bọ́ bá wúyàn kọ́kọ́ mú Bíbélì kó fi kọ́kọ́rọ́ sí láàrin, kọ́kọ́ wé lókùn kó tún wé nǹkan míì mọ́ kó fi sápò. Òun ló mọ̀. Olódùmarè ló mọ tẹ́dá ò mọ̀ nílé ayé bàbá. Kì í ṣẹnu yín lẹ́ẹ̀ tí wàá máa sọ fẹ́ nìkan pé kí wọ́n má ṣe kinní kan, kí wọ́n má ṣe kinní kan. Bàbá o, ẹ̀yin ti rọ́nà tẹ́ ń gbowó ni. Ìgbégbà tí bàbá wọlé ńgbà náà lọ́hùn, bẹ́ẹ̀ ṣe yọ Yorùbá Nation lẹ́nu, tẹ́ ẹ sì gbàbújá lọ, ẹ sì lọ ẹ sì bọ̀, ẹ sì tún dé, ó sì tún láwọn fídíò kan tẹ́ ẹ sì tún ṣe. Bàbá o, kí ló dé tẹ́ ẹ máa ń ṣojú méjì bí ọ̀bẹ? Ẹnu yín èké dúró sójú kan. Ibi tẹ́ ẹ bá ti jẹ iná lẹ mọ̀. Bàbá ẹ jẹ́ ń já mi lórí ọ̀rọ̀ yín bá ná àgbàlagbà ni yín. Ọmọdé sì là wá. Àwa ìṣe ìrágbàlagbà fi ń lẹ̀ Yorùbá. Ìyálọ́jà o, a mọ̀ pé
oyè ìyálọ́jà lẹ́kọ̀ọ́ ó ti dóyè bàbá, oyè ìdílé ni, oyè pẹ́sidẹ́ǹtì náà ni oyè ààrẹ. Gbogbo wa la ṣe èmi yìí báyìí ó kéré kọ̀kéré mo ṣe tó ṣe 15 years lábẹ́ Lagos State Government. Mo sì ṣiṣẹ́ lábẹ́ bàbá dáadáa President Bola Ahmed Tinubu. Ó ní mò ń sọ lẹ́ẹ̀kan, wọn ò lè mọ ààrẹ tó èmi. Àwa ṣiṣẹ́ débi pé àtúnrí sálárì gbà lábẹ́ wọn. A ṣiṣẹ́ ń bẹ̀ débi pé wọn ò tún san sálárì fún wa. Nígbà tí wọ́n ń dín àkàrà ìyá bàbá ńgbà náà, èmi yìí ni mo wa ìlọ̀sí tá a fi ń pín àkàrà kiri lọ sí láti ministry kan lọ sí ministry míì. Àkàrà là ń fi ìlọ̀sí gbé kiri. At the end of the day, àdélé lálẹ́ àtúnrówó tá a fún ìyàwó àtọmọ ńgbà náà lọ́hùn. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣèjọba, tẹ̀ ń jayé fàmílétè kí n tutọ́, tẹ̀ ń fìyà jẹ mẹ̀kúnnù. Ó kù yín, ó kù Olódùmarè ó sì san fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín ó bá ti rí. Ìyá ẹ̀yin sọ pé kí oníkálukú kìlọ̀ fọ́mọ ẹ̀ àwọn ìyálọ́jà kọ́mọ wọn má jáde ṣe peaceful protest. Ẹ sọ pé èyí tí wọ́n fẹ́ ṣe yìí ṣó ní ó mú nǹkan rọ̀ ni. Ẹ sọ pé kí wọ́n ní sùúrù ọdún mẹ́ta. Ẹ ti sọdún kan àríyàtọ̀, gbogbo nǹkan ń le sí ni. Lóòótọ́ àwọn ìjọba àná ti ba bẹ̀ jẹ́, gbogbo wa la mọ̀. Àmọ́ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la òní láti mọ̀. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn ti ní sùúrù tó. Kìí sì ṣe pé wọ́n fẹ́ ṣèjàmbá fún ààrẹ orílẹ̀-èdè. Kìí ṣe pé wọ́n fẹ́ kó bọ́n jáde kí wọ́n mọ lè résunlé. Kìí ṣe pé kí wọ́n mọ lè rọ́ọ̀bù. Ní tí wọ́n sọ ni pé bí wọ́n bá débi tí wọ́n ti ń ṣe, bí ó bá jẹ́ wípé wọ́n bá ránṣẹ́ ibi sí wọn, àwọn náà ó dá padà fún wọn ni. Ẹ má jẹ́ n tàn yín. Àwọn ọ̀dọ́ ti bínú lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá ránṣẹ́ ibi sí wọn bí tí wọ́n ti ń ṣe peaceful protest tí wọ́n ń ṣe. Gbẹ̀gẹ̀dẹ̀ ó sì gbiná. Nǹkan míì tí wọn ò lérò ó sì ṣẹlẹ̀ torí àwọn ọ̀dọ́ ti ń bínú. Ẹni tí ò lóògùn lára gan ó bínú. Ká tó wá sọ pé ń bá ní nǹkan míì lára. Lọ́jọ́ tá ń wí gan òòṣà ó jáde. Ṣèbẹ́ ti sọ pé kó òòṣà ó jáde kí wọ́n gbóòṣà jáde. Wọ́n ní òòṣà ti jáde nílùú Ìmọ̀ta. Òòṣà burúkú nu. Ẹ má jẹ́ n tàn yín. Òòṣà burúkú nu. Òòṣà dáadáa ò lè jáde lásìkò yìí. Bó òòṣà gidi ó bá jáde nílẹ̀ Yorùbá kì í dédé jáde. Kì í ṣe pásìkò ìgbà náà gan lẹ́nìkan wà sọ pé kí wọ́n gbóòṣà jáde. Nílẹ̀ Yorùbá ẹnu kọ́ ni wọ́n fi ń dédé gbóòṣà jáde. Ẹnu kó jẹ́ pé òòṣà gangan ni ó ní kí wọ́n ṣe nǹkan báyìí fún un. Àwa mọ àwọn ìlú tó lóòṣà gidi. Bó òòṣà Ìmọ̀ta bá jáde lóòótọ́, a jẹ́ pé kì í ṣe òòṣà àwọn onílẹ̀ nu. A jẹ́ pé kì í ṣe òòṣà gidi nu. Òòṣà táàrẹ orílẹ̀-èdè ń darí. Òòṣà téèyàn kan ń dédé ń darí pé ó yẹ ẹgbẹ́ òòṣà jáde tí wọ́n sì ń gbé jáde. Kì í ṣe òòṣà gidi nu nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ n tàn yín. Àsìkò yìí gangan la mọ ìlú tó jẹ́ pé ìlú táwọn òòṣà abẹ̀ tí wọ́n sì ń function nílẹ̀ Yorùbá. Àsìkò yìí gangan la mọ̀. Kí ló dé? Ìyálọ́jà ṣèbẹ́yìn ń jẹ ẹ̀ ń mu láìrọ̀rùn. Ẹ ń ná ẹ̀ ń lò. Ẹ rówó ná ẹ̀yin rówó lò. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ẹ̀ ń rí nírọ̀rùn, ẹ̀ ń rí nírọ̀wọ́rọsẹ̀. Ẹ̀yin òwòlú ni ẹ mọ̀ pé bí ń pààyàn nílùú. Ẹ jáde ẹ sọ̀rọ̀ rí o. Ẹ sì dé jáde sí social media kẹ́ ẹ dédé sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ fún bàbá mi o. Bó tiẹ̀ jẹ́ pé bọ̀dá Ṣèyí jáde ńgbà kan. Wọ́n ní bàbá mi ó ṣe. Ẹ ní sùúrù. Àríkẹ́yìn ó jáde kẹ́ ẹ dédé sọ̀rọ̀. Àmọ́ ńgbà tó wá tásìkò tán fẹ́ ṣe protest, ẹ̀yin wá jáde ẹ wá lọ ń bá wọn ìyálọ́jà lọ́jà sọ̀rọ̀. Ẹ wá lọ ń rèé sọ fún wọn pé kí wọ́n sọ fáwọn ọmọ wọn kí wọ́n má ṣe protest. Ṣé wọ́n náà fẹ́ jà ni àbọ̀n náà fẹ́ jagun? Ẹni bá jẹ dòdò lára ń fu. Ìyálọ́jà orílẹ̀-èdè Nàìjíríà ní ká pè yín. Ara ń fu yín ni. Kí ló dé? Ẹ jẹ́ kí wọ́n fẹ̀hónú hàn. Ẹ jẹ́ kí wọ́n sọ tinú wọn. Ṣèbọ́n fẹ́ sọ̀rọ̀ jáde ni. Bẹ́yìn ọ̀bá ṣe ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí ọ̀dà kí ló dé tára ń fu yín? N kò sẹ́ni tí ń bá ààrẹ jà. Bàbá wa làárẹ̀.
President Bọ́lá Ahmed Tinubu bàbá wa ni wọ́n lẹ̀ Yorùbá. Ẹ̀ta ní kó ṣe tó ni tó náà ò lè ṣe tó yọ padà wá ṣe náà ni ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Ilẹ̀ Yorùbá nation tá à ń pariwo yìí bàbá ṣe ń padà bọ̀ lẹ́ẹ̀dẹ́ ṣèbẹ́dẹ́ ni bàbá lọ. Bàbá ń padà bọ̀ Yorùbá nation ó dúró àsìkò tí ó dúró ni òye èèyàn ṣùgbọ́n Olódùmarè ti mọ tí kó wa ò mọ̀. Gbogbo yín ẹ wá lówó lọ́wọ́ ẹ ń jẹ ẹ ń mu wò pé kẹ́ ẹ dédé ran nìkan lọ́wọ́ báwọn òṣìṣẹ́ bá tún ń ṣiṣẹ́ lábẹ́ yín gan tún máa yàn wọ́n jẹ ní. Ẹ wà àwọn agbófinró gan. Agbófinró tí ó bá nírònú òun ní òdìdí mọ báwọn ọ̀dọ́ tí ń ṣe protest jà torí èló ni sálárì wọn. Ṣé n tó yẹ kí wọ́n mọ gbà ni wọ́n ń gbà. Ẹ lọ wo sálárì sójà, àwọn sójà wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìyà ń jaya àtọmọ wọn, àwọn sì ń fi gbogbo ara wọn ẹ̀mí wọ́n fi ń fèsì war front, wọ́n fi ń fèsì nǹkan tí ó yẹ kí wọ́n fèsì. Wọ́n ń kú lójoojúmọ́. Àwọn ammunition tó yẹ kán pèsè fún wọn wọn ò fún wọn. Àwọn Boko Haram wọ́n ní tó ju ti wọn lọ nílọ́po ìlọ́po. Wọ́n ní kí wọ́n lọ rèé máa fèsì wọn. Ẹ̀yin ìjọba sì ní ojoojúmọ́ lẹ̀ ń fowó ra nǹkan ńláńlá bíi yacht, ọkọ̀ ojú omi ńlá ni ẹ fi ń kúrúsù kiri. Ẹ ń ra jẹ́ẹ̀tì lóríṣiríṣi, ẹ ń kọ́ àwọn ilé ńláńlá lóríṣiríṣi, ẹ ń rìnrìn àjò lóríṣiríṣi. Àwọn nǹkan míì wà lọ́pọ̀lọpọ̀ tẹ́ ń fowó ṣe lóríṣiríṣi tọ́pọ̀lọpọ̀ ò mọ̀. Kí ló dé? Ebi sì ń pa àwọn mẹ̀kúnnù. Kì í ṣe páwọn ẹni tébi ń pa yìí ò mọṣẹ́ ṣe o. Wọ́n ń ṣe kò sówó ni. Nígbà tẹ́ ẹ ti dàgbòrò rú tó jẹ́ pé gbogbo nǹkan ti dọ̀wọ́n gógó. Béèyàn bá 100,000 lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bó bá láya kan tó bímọ 4 ẹ má jẹ́ ń tàn yín kò ju ohun tí wọ́n ó ná láàrin ọ̀sẹ̀ kan péré lọ. Ẹni tá a sì pé ń bá leléyìí èló ni sálárì tí ń gbà ó lè mọ́ wọ 100,000. Bó ni wọ́n ó ṣe ọ̀sẹ̀ tó kù láàrin oṣù. Ẹ dákun nǹkan ti bàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ wá ń jáde síta tẹ́ ń sọ̀rọ̀ ṣàkàṣàkà tẹ́ jágbá yà tẹ́ ń sọ̀rọ̀ pé kí wọ́n má jáde kí wọ́n má ṣe protest ojú tì yín o. Wọ́n ti mú àwọn kan o. Wọ́n ti mú àwọn kan pé wọ́n kó oògùn kọ́ra wọ́n kó gbá kọ́ra. Sẹ́yìn òṣògùn ni. Ẹni ilẹ̀ bá mọ́ bá ní bàrá o. Ẹ̀yin gan ṣe baba ńlá oògùn tẹ́ ẹ sì ń ṣe ò ní gbè yín o. Kódà bẹ́ẹ̀ bá ní ilẹ̀ Yorùbá kò tu òjíire tẹ́ ẹ ní sínú tẹ́ ẹ lọ́kàn burúkú pẹ̀lú ilẹ̀ Yorùbá tàbí Yorùbá nation. Bẹ́ẹ̀ bá gbàdúrà sí Olódùmarè gan Olódùmarè ò ní gbàdúrà yín. Bẹ́ẹ̀ ṣoògùn ògùn ò ní jẹ́ fún yín. Ẹ̀yin wá ń sọ pé ìjọba amúnimóògùn níjọba lóòótọ́. Àmọ́ tó bá ilé mú pé kíjọba ó mú ẹnìkan kí wọ́n tì mọ́nú sẹ́ẹ̀lì ogun ẹ ti bàjẹ́ nù. Kò ṣiṣẹ́ mọ́ nù. Kò lè ṣiṣẹ́ mọ́ nígbà tí ò ti ṣiṣẹ́ mọ́ níta tí wọ́n fi mú. Bí wọ́n bá wá mú wọnú sẹ́ẹ̀lì bò ní ó ṣe ṣiṣẹ́. Àfẹ́ńbámọ̀ mọ̀ fira ẹ lẹ̀ tíṣẹ́ sì wà lára ẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín bó bá dé sẹ́ẹ̀lì bó bá fẹ́ disappear yọ disappear. Bá a ti gbẹ́ni tó dejò nínú sẹ́ẹ̀lì rí oríṣiríṣi láti gbọ́ rí. Àwíjàre ni gbogbo ohun tẹ́ ń sọ. A sì nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu. Ẹ dákun ẹ panu mọ́ ń bẹ̀. Òótọ́ ẹnìkan èèpo mágogo lẹ́nu o. Kò sẹ́yàn kan tó lè pààyàn kan lẹ́nu mọ́ àfọlódùmarè ọba. Àmọ́ ẹ dákẹ́ ń bẹ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ bá gba rìbá kẹ́ ẹ gbowó lẹ́yìn tẹ́ ẹ jẹ dòdò tẹnu yín ò lè ṣòdodo mọ́ bẹ́ẹ̀ tí gbà. Ẹ wọ ọgbọ́n ẹ fọgbọ́n ṣe owó ìjọba ni. Ẹ̀yin náà ẹ gbà kẹ́ mọ́ sọ̀rọ̀. Ẹ gbà kẹ́ mọ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ kí wọ́n ṣe protest peaceful protest ni. Ṣùgbọ́n o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe protest ẹ rántí pé protest lè tẹ́ ń ṣe yìí kì í ṣe ti Yorùbá nation o. Ti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni. Ti gbogbo ọ̀dọ́ ni. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ló lè jáde. Àmọ́ tí wọ́n sọ ni pé ẹ ń bá fẹ́ jáde ẹ kó fẹ́ǹsìkì dání ẹ mú oògùn inú rírun dání. Gbogbo nǹkan lẹ Yorùbá pátápátá tẹ́ ẹ bá lè dè mọ́ra ẹ dè mọ́ra.
ẹ má wo tẹnìkan tí ń sọpójú tì yín, wọ́n ti má wọn kan o, wọ́n ṣe àwọn tí wọ́n mú àbókí ni wọ́n. Gbogbo wa la rí fọ́nrán náà. Àwọn àbókí ń ṣe tiwọn, wọ́n ń ṣe tiwọn lápá east, wọ́n sì ń ṣe ní west. Káàkiri ni gbogbo ẹ̀, káàkiri ni wọ́n ti ń ṣe. Ẹ má jẹ́ kẹ́nìkan ó dẹ́rù bà yín o, ẹ̀yin ọ̀dọ́ o. Àmọ̀ràn tèmi fún yín ni pé ẹ má jalè, ẹ má jẹ́ ó di wàhálà, ẹ má jẹ́ ó dogun. Àwọn agbófinró náà ò ní fẹ́ jẹ́ o, wọn ò ní fẹ́ ṣe nǹkan tí ò da, wọn ò ní fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé wọ́n ó ṣe tán wọ́n wàá máa kábàámọ̀ lórí àwọn èèyàn tiwọn náà. Àní rírú ẹ̀ o, ìdààmú ò ní ṣẹlẹ̀ sí wa o. Ẹnikẹ́ni wa àní fojú sunkún lórí ara wa, àní fojú sunkún lórí àwọn aya wa o, a sì ní fojú sunkún lórí àwọn ọmọ tá a bí. Ẹ dákun o, àtàgbófinró àti sọ́jà àti civil defence, àmọ̀tẹ́kùn o, fìjìláńtẹ́ o, Oòduà People's Congress, Yorùbá Nation àti káàkiri bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọn ò rántí láti dákọ. Ẹjá ṣe sùúrù, ẹjá bomi sùúrù mu, ká farabalẹ̀ béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ bàbá ni kí bàbá ó sì ṣe. Bí bàbá ò bá wá ṣe, wọ́n ní protest náà ó sì máa lọ náà ni, kò síjà ń bẹ̀, kò síjà ń bẹ̀. Nǹkan tèmi ní láti sọnù tó ẹ̀yin tẹ́ ń ṣèjọba o. Ìyá tí wọ́n sọ pé káwọn kan kọ́ mọ́ ṣe, ìyá ẹ̀yin ń jẹ ẹ̀ ń mu ẹ̀ ń jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́. Àwọn tó fẹ́ ṣe protest yìí ẹlòmíì ò róúnjẹ kan jẹ lójúmọ́ ń gbà mí, ẹ má jẹ́ ń tàn yín. Nǹkan ti dàrú bẹ́ẹ̀ bá mọ̀. Ẹ̀yin ò mọ̀ pé bí ń pààyàn kankan torí owó ń bẹ lọ́wọ́ yín. Ẹ má jẹ́ ń tàn yín o, nǹkan ti bàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin wá ń sọ pé kí wọ́n ní sùúrù dọdún mẹ́ta. Ọdún mẹ́ta àwọn èèyàn ti ń die of hunger báyìí láàrin ọdún kan. Nígbà tí ó bá fi wá dọdún mẹ́ta ńkọ́, ẹ wo ohun tí ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀dájú abiyamọ ni yín. Bẹ́ẹ̀ bá ṣọ̀dájú abiyamọ ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Ó kù yín ó kó Olódùmarè. Wọn ò ní sọ jù bá ń lọ lásìkò yìí. Mo ń lọ mo sì ń padà bọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ gbàpò tí yín ẹ lọ rè máa ṣe tẹ́ bá ń ṣe. Bí n bá ti dé wọn ó tún pè yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. Ẹyẹ méje ìjà ṣá o. Mo kí gbogbo yín o. Ẹ kú gbélédùà àti pé ó rí.